Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn àṣeyí lọ́ba fún àánú àtọ́jú rere ńlá láti arígbà láti túrí ọjọ́ ìṣẹ́gun mìíràn. Àdúpẹ́ fún àwọn ogun tí ẹ ti ṣẹ́ fún wa, àwọn èyí tí ẹ ń ṣẹ́ lọ́wọ́ àti èyí tí ẹ ò tún ṣẹ́. Àdúpẹ́ fún ọ̀rọ̀ tí ẹ rán sí wa lénìí tí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, tí a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 17 oṣù kẹfà. Àkórí ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò sọ wípé àwọn ọ̀rọ̀ lágbára apá kejì. Àwọn ọ̀rọ̀ lágbára apá kejì. Àmú àkọ́sórí wa nínú ìwé Òwe orí ìkàndógún ẹsẹ̀ ìkíní. Ìwé Òwe orí ìkàndógún ẹsẹ̀ ìkíní. Ìdáhùn pẹ̀lẹ́ yí ìbínú padà, ṣùgbọ́n ọ̀rọ̀ líle ní ru ìbínú sókè. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Genesis orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ìkẹtàlá. Genesis orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ìkẹtàlá. Ejò ṣe alárekérekè ju ẹranko ìgbẹ́ yòókù lọ tí Olúwa Ọlọ́run ti dá. Ó sì wí fún obìnrin náà pé, òótọ́ ni Olúwa wípé ẹ̀yin kò gbọdọ̀ jẹ ní gbogbo èso igi ọgbà yìí. Obìnrin náà wí fún un pé, àwa a máa jẹ nínú èso ọgbà, ṣùgbọ́n nínú èso igi tí ó wà láàrin ọgbà, Ọlọ́run ti wípé ẹ̀yin kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọwọ́ kàn, kí ẹ̀yin kí ó má bàa kú. Ejò náà wí fún obìnrin náà pé, ẹ̀yin kì yóò kú ikú kúkú kan, nítorí Ọlọ́run mọ̀ pé ní ọjọ́ tí ẹ̀yin bá jẹ nínú rẹ̀, nígbà náà ni ojú yín yóò là, ẹ̀yin yóò dàbí Ọlọ́run, ẹ ó mọ rere àti búburú. Nígbà náà ni obìnrin rí i pé igi náà dára ní jíjẹ, àti pé ó dára fún ojú, àti igi tí í fẹ́ láti fúnni ní ọgbọ́n. Ó mú nínú èso rẹ̀, ó sì jẹ, ó sì fi fún ọkọ rẹ̀ pẹ̀lú. Òun náà sì jẹ. Ojú àwọn méjèèjì sì là, wọ́n sì mọ̀ pé wọ́n wà ní ìhòhò. Wọ́n sì gán ewé ọ̀pọ̀tọ́ pọ̀, wọ́n sì dá ìbàǹtẹ́ fún ara wọn. Wọ́n sì gbọ́ ohùn Olúwa Ọlọ́run, ó ń rìn nínú ọgbà ní ìtura ọjọ́. Ádámù àti aya rẹ̀ sì fi ara wọn pamọ́ kúrò níwájú Olúwa Ọlọ́run láàrin igi ọgbà. Olúwa sì kọ sí Ádámù, ó sì wí fún un pé, níbo ni ìwọ wà? Òun wí pé, mo gbọ́ ohùn rẹ nínú ọgbà, ẹ̀rù sì bà mí nítorí mo wà ní ìhòhò, mo sì fi ara pamọ́. Olúwa sì wí fún un pé, ta ni wí fún ọ pé ìwọ wà ní ìhòhò? Ìwọ á jẹ nínú igi nì, nínú èyí tí mo pàṣẹ fún ọ pé ìwọ kò gbọdọ̀ jẹ. Ọkùnrin náà wí pé, obìnrin tí ìwọ fi fún mi, òun ni ó fún mi nínú èso igi náà, èmi sì jẹ. Olúwa Ọlọ́run sì bi obìnrin náà pé, èwo ni ìwọ ṣe yìí? Obìnrin náà wí pé, ejò ni ó tàn mí, mo sì jẹ ẹ́. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní. Nítòótọ́, ọ̀rọ̀ lágbára gidigidi. Fún àpẹẹrẹ, tí o bá wà nínú ìgbéyàwó, àwọn gbólóhùn kan wà tí o kò gbọdọ̀ sọ sí ọkọ tàbí aya rẹ, nítorí kódà lẹ́yìn tí o bá dáríjì ọ́, ó máa nílò oore ọ̀fẹ́ kí ó tó lè gbàgbé. Èyí sì lè ní ipa lórí ìgbéyàwó náà fún ìgbà pípẹ́. Fún àpẹẹrẹ, o kò gbọdọ̀ sọ fún ọkọ tàbí aya rẹ pé o kábàámọ̀ wípé o fẹ́ ọ. O kò gbọdọ̀ ṣàfiwé ọkọ tàbí aya rẹ pẹ̀lú ẹlòmíràn, tàbí pé kí o pè ní ọ̀tá ìlọsíwájú. Ọgbẹ́ àwọn gbólóhùn bẹ́ẹ̀ kì í ṣe é dá padà, nítorí yóò dùn ọkọ tàbí aya náà nígbàkúgbà tí inú bá bí ọ. Ó sàn kí o dákẹ́ ju kí o sọ̀rọ̀ lọ. Ó sàn kí o dákẹ́ ju kí o sọ àwọn nǹkan kan lọ. Àwọn nǹkan tí o máa kábàámọ̀ rẹ̀ nígbà tí ó bá yá. Tí ó bá jẹ́ dídán fún ọ láti sọ̀rọ̀ ni, ọ̀rọ̀ náà gbọdọ̀ dá lórí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀, kì í ṣe lórí ènìyàn kankan. Èṣù sábà máa ń fẹ́ láti da epo sí ìjà, láti mú kí àwọn ènìyàn kí ó sọ àwọn nǹkan tí yóò ní ipa búburú lára ọ̀kan tàbí jù bẹ́ẹ̀ lọ lára àwọn tí ọ̀rọ̀ kàn. Dídá ẹ̀bi sí orí ènìyàn tàbí dídójúlé ẹnìkan pẹ̀lú ọ̀rọ̀ ẹnu máa ń dákún àwọn ìṣòro yìí o.
ṣùgbọ́n bí ẹ̀yin bá ba ara yín tí ẹ bá bù sán tí ẹ sì jẹ ara yín run, ẹ kíyèsára o kí ẹ má ṣe pa ara yín run. Ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 15. Nígbà tí àwọn ènìyàn tí wọ́n bá gbé ara wọn, tí wọ́n gé ara wọn jẹ, tí wọ́n sì jẹ ara wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ òdì, wọn yóò pàápàá ba ìbáṣepọ̀ ara wọn jẹ́ o. Àwọn Kìrìsìtẹ́nì kò gbọ́dọ̀ jẹ́ aláìmọ̀ àwọn àrékérekè èṣù o, kí ó má bàa ní ṣe pẹ̀lú wọn o. Ìwé Kọ́ríńtì kejì orí 2 ẹsẹ̀ 11. Ní ìgbà mìíràn, èṣù fẹ́ kí àwọn àjọṣepọ̀ kí ó kún fún ìjà kí ó bàa lè láyè láti ṣe ohunkóhun tí ó fẹ́ ṣe. Nígbà tí àwọn ènìyàn bá ti sọ àwọn ọ̀rọ̀ kò bá kùgbé sí ara wọn, wọn yóò jà nítorí pé yóò ru ìjà sókè. Tí o kò bá fẹ́ kí èṣù kí ó dá sí àjọṣepọ̀ rẹ, ó yẹ kí o mú igi àwọn ọ̀rọ̀ tí kò tọ́ àti òdì ọ̀rọ̀ kúrò nígbàkúgbà tí àríyànjiyàn tó bá wáyé, nítorí tí kò bá sí igi o, iná kò lè jó. Dípò lílo àwọn ọ̀rọ̀ búburú nígbà tí o bá ní èdè-àìyedè pẹ̀lú ẹnìkan, ó yẹ kí àwọn ìdáhùn rẹ kí ó jẹ́ tútù, àti pé nítorí ìdáhùn pẹ̀lẹ́ ó máa ń yí ìbínú padà. Ìwé Òwe orí 15 ẹsẹ̀ 1. Olùfẹ́, tí ẹnikẹ́ni tó súnmọ́ ọ tí ó bá tilẹ̀ ti sọ ọ̀rọ̀ tí kò dára sí ọ, mo bẹ̀bẹ̀ nítorí orúkọ ẹni náà pé kí o dáríjì irú ẹni bẹ́ẹ̀. Jọ̀wọ́ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ náà kí ó di ọgbẹ́ sí ọ lára tàbí kí ó ba àjọṣepọ̀ rẹ pẹ̀lú ẹni náà jẹ́. Tó o bá wà ní ipò yìí, mo kéde ìwòsàn rẹ lónìí ní orúkọ Jésù. Tí o bá ti pàdánù èyíkéyìí àjọṣepọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, kí Ọlọ́run alágbára kí ó mú àwọn ìbáṣepọ̀ náà padà wá ní orúkọ Jésù. Àmín. Kókó ìṣe: bó ti wù kí a mú ọ bínú tó, má ṣe sọ ọ̀rọ̀ kò bá kùgbé tàbí ọ̀rọ̀ òdì sí ẹnikẹ́ni. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ o láti máa sọ̀rọ̀ tútù jáde, láti máa sọ̀rọ̀ pẹ̀lẹ́ jáde, kódà nígbà tí a bá bí mi nínú. Má ṣe jẹ́ kí ọ̀rọ̀ kò bá kùgbé kí ó ti ẹnu mi jáde, ṣùgbọ́n fún mi ní sùúrù àti oore ọ̀fẹ́ láti máa sọ̀rọ̀ pẹ̀lẹ́ àti ọ̀rọ̀ tútù. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.